أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. Mi ò fẹ́ involve nínú ìmọ̀ràn pàtàkì àbí èsì ọ̀rọ̀ àfi kinní kan kàn ní láti ṣe fídíò yìí ni látijọ́ tó ti ń ké gbé Yorùbá nation mi ò rò pé mo dá sí rárá because ẹ lè sọ pé kí n sọ nǹkan kan nípa ilẹ̀ Yorùbá kí n mọ ilẹ̀ Haúsá náà bí èmi sí tẹ bá ní mọ sọ nǹkan tí mo mọ nílẹ̀ Haúsá ń ṣe ń sọ fún yín tí ilé òkun tí ó lọ bí ilẹ̀ bí ẹni Yorùbá ẹ sì fẹ́ gba Yorùbá nation ẹ sì ń ṣọ̀tẹ̀ Alfa Hakeem ẹ mọ̀ jẹ́ àfa kan tí mo nífẹ̀ẹ́ pọ̀ o mo nífẹ̀ẹ́ yín ju nǹkan tẹ̀ ń ṣe yìí lọ onímọ̀ ni yín onílàákàyè ni yín ọlọ́gbọ́n ni yín ẹ wá sòlò ara yín ẹ wá ṣe bí ìgbà pé ẹ ní mímọ̀ mọ́ Alfa Hakeem. Mo wo fídíò kan ṣe ó dà pé 19 hours back lẹ ṣe fídíò yẹn wọ́n lẹ kó gift lọ fáwọn kìnnìkan Yorùbá nation ojú yín ni woman yìí ṣe ń sọ fún yín ní ṣe ń sọ wípé àwọn tó support Yorùbá nation tán yàtọ̀ sí ọmọ àlè BMC oluomo ẹ sì wá ń bẹ́ẹ̀ onímọ̀ dẹ̀ nìyí ẹ jẹ́ ń pè yín ṣàkíyèsí ṣe rí tí ẹ bá lójú inú tẹ bá ní làákàyè ẹ mọ̀ pé tí ń ṣẹlẹ̀ sí yín wọ́n ti ń sà sí yín ẹ̀yin tẹ́yìn lẹ́yìn ṣe Yorùbá nation yìí ẹ jọ nínú ẹ̀yin mélòó lẹ dìde nínú ẹ̀yin Yorùbá nation yìí MC oluomo tí ò bá yín dá sí ẹ pé sí náà ẹ wá ń kégbe MC sọ pé òun fẹ́ pààyàn ọba àlù kan lẹ́mc ọba àlù kan ní igboho ẹ dákun táwọn ọmọ ogun tiwọn torí sàábé tó lọ́mọ ogun náà táwọn ọmọ ogun tiwọn náà bá wá dìde ṣe mọ̀ pé ẹ ti dojú ìjà kọra yín nìyẹn ǹjẹ́ ìyẹn Alfa Hakeem yìí ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín MC kì í ṣe olówó tí ó sọ pé tẹ bá kànlẹ̀kùn ilé òun kẹ́ ẹ mọ̀ ṣe o tí ẹ bá kànlẹ̀kùn ilé MC lónìí yóò sì fún yín kí ló dé tí Alfa Hakeem kí ló dé tẹ̀yìn ò lọ bá MC àbí kẹ́ ṣe mọ̀ ńjọ́ kìíní tẹ lọ́dọ̀ gbogbo fídíò rẹ̀ la rí ṣe mọ̀ gbowó tẹ́lẹ̀ ẹ̀ mọ́ rí tẹ́lẹ̀ ó bó ṣe yẹ kẹ́ ẹ ṣe gẹ́gẹ́ bí àfa onímọ̀ nìyẹn kẹ́ ẹ lọ bá MC oluomo náà pé bàbá a gbọ́ nǹkan báyìí bẹ́ẹ̀ gbọ́n bá burú lẹ́sìn gbé ni a gbọ́ nǹkan báyìí kí ló dé tẹ̀ bá wa support bọ̀ rárá àbòsí ni ṣe rí Yorùbá nation tẹ́lẹ̀ fẹ́ ṣe tí ẹ bá mú ìkùnsínú àti àbòsí kúrò ńbẹ̀ kò ní work ẹ gbọ́ kò ní work tí ẹ bá mú ìkùnsínú àti àbòsí tẹ̀m̀bẹ̀lẹ̀kun ìnira ẹni sínú ìmọ̀ òwò pé lágbájá fẹ́ pèèyàn kan wàláì kò ní work ẹ jẹ́ kí n já yín ní kinní kan tí ẹ bá tí mọ̀ pásásí ní mú yín gbogbo yín tẹ́lẹ̀ ṣe Yorùbá nation yìí MC ò ṣe olódì Ìgbòho nkálukú dúró lórí ilé rẹ̀ ni jagunjagun méjì ní àjọ dúró lórí ilé wọn ni ìdílé rẹ̀ mọ́ délé mi tí Ìgbòho bá fẹ́ ṣe bí èèyàn jagunjagun lóòótọ́ ó gbé àwọn èèyàn dìde ní ẹ lọ bá aláyé yìí tí ò tiẹ̀ sọ̀rọ̀ yìí kí ló fà á tí ò fi dá sí kinní yìí ẹ wàá gbọ́ tẹnu ẹ̀ tó bá wá yarí ẹ wà ní ṣé ńgbà tó ẹ fẹ́ sọ fún Gani Adams ṣé bí ẹ invite ẹ ṣé bí Ìgbòho lọ bẹ̀ kí ló dé tẹ̀ ń ṣàbòsí náà kí ló dé tẹ̀ ń ṣàbòsí ṣe rí ọ̀rọ̀ mi inú kó padà ṣẹ ní recently àbí kó má padà ṣẹ ṣe rí gbogbo ẹ̀yin tí ẹ lẹ́ ń ṣe Yorùbá nation pátápátá yìí tí ẹ bá jẹ́ kínú yín ó mọ́ kẹ́ ẹ fi kọ́ọ̀pù kan náà mú mi kẹ́ ẹ fi ewé kan náà jẹun kẹ́ ẹ fi kan náà jẹun kínú yín ó mọ́ síyàn kan Yorùbá nation ò ní work torábòsí ń bẹ nù yín ẹni tí ò bá Yorùbá nation is by choice is not by force ṣé gbogbo àwọn ẹni tó ń tẹ̀lé yín lẹ rò pé wọ́n accept Yorùbá nation ni Alfa Hakeem disappoint mi gan o kì í ṣe ẹ̀yin rárá ló yẹ kẹ́ ẹ wà níbi tí wọ́n ti mọ̀ pèèyàn kan ló máa lè gẹ́gẹ́ bí àfà inú yín sì ń dùn wọ́n ń pe MC lọ́mọ àlè lójú yín ẹ sì dúró síbi bẹ̀ ìwọ sísítà tó pe MC lọ́mọ àlè ṣé tó bá rógun ìwọ ò dúró ni ṣe rò pé ogun dàbí ẹ̀kọ́ ni ogun ìṣe bí ẹ̀kọ́ o ogun ọ̀rọ̀ bí ẹ̀kọ́
ṣe rí tí Haúsá ẹ jẹ́ n sọ fún yín Arewa gbogbo Yorùbá nation tẹ́yìn ṣẹ̀dálẹ̀ Arewa ti wà lọ́jọ́ tó ti pẹ́ Arewa wọ́n ti ń ṣe Arewa ọjọ́ tó ti pẹ́ ni àwa sì tún kéré gan tá a ti ń gbá Arewa yìí téèyàn kan bá lóun ò ṣe wọ́n mọ̀ bá ṣe confuse ẹ̀ tí ó fi tẹ̀lé wọn ni kì í ṣe pé kẹ́ wá mọ̀ ṣọ̀tẹ̀ ẹ̀ ń ṣọ̀tẹ̀ ara yín inú yín ò mọ́ síra yín ẹ má jẹ́ ẹ ní Awólọ́wọ̀ àbíta ni bàbá kan ló ti sọ kalẹ̀ pẹ́nu yín ò lè kù ṣoògùn èyí tẹ́ lọ rẹ́ nílùú èyìnbó àbíjọ́wọ́ lẹ́lẹ́ lọ rẹ́ pé gbogbo ègún tá sọ pé ẹnu Yorùbá ò ní kò ṣó wá ti rẹ́ nìyí ṣó ti rẹ́ ni ṣé ẹ rò pé kíní yẹn rẹ́ ṣá ṣó rẹ́ ṣá ẹ dákun nínú ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí tó bá ṣe pé ní làákàì tẹ́ ẹ ní làákàì ni ṣé kò yẹ kẹ́ ẹ dìde ẹ̀yin invite èèyàn lọ bẹ́ MC tẹ́ bá wá bọ́ síta tí a sọ fún MC o kò tí ẹ bá wa sọ̀rọ̀ kankan kò fèsì kankan kò ṣe kankan tẹ́ bá bọ́ síta tẹ́ bá wá sọ tẹ́ mú evidence yín jáde orú àwa ìgò kò wọ MC bàbá kíní ṣe yín tẹ́ ń ṣe bá balabala bíi bẹ́líìtì ẹ̀rọ àmọ́ ẹ̀ invite kíní ṣẹ́rẹ́ni tó bá fọwọ́ lẹ́rán ẹ̀ mọ tinú ẹ̀ náà àbòsí lẹ ṣe Alfa Hakeem ẹ tiẹ̀ dúró nìsín tẹ́ni yìí bá jó ní fìtínà bẹ́ẹ̀ ṣe ń rò lọ́kàn tẹ́ ń pè lọ́mọ àlè kó wá dìde kó wá fi iṣẹ́ ọmọ àlè yẹn hàn yín ṣé ẹ lè dúró ṣé ẹ lè dúró ṣé rí tẹ́ bá fẹ́ gba Yorùbá nation ìmọ̀ràn mi mo mọ̀ pé ẹni tí ó ṣe pé ó ṣe pé ẹni tí ó bu èbú tẹ́ bá fẹ́ gba Yorùbá nation gbogbo ẹ̀gún sanga àkekèé spider gbogbo tó wà nínú yín yẹn ẹ lọ́ọ́ kó kú ẹ jẹ́ kí inú yín ó mọ́ tínú yín bá ti mọ́ ẹ rí Yorùbá nation gbà kò jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín nígbà ogun Ṣàngó Kàtàfùkọ̀ ìgbógun Miss World ṣe rí bí Ìgbòho ṣe ń ṣe yìí ẹ lọ Kaduna ẹ lọ́ọ́ béèrè pẹ́ ń béèrè Mukadam Suleiman ẹ lọ́ọ́ béèrè rẹ̀ jagunjagun bí Ìgbòho yìí náà ni kò sógun ilẹ̀ Haúsá kan tí ò sojú bàbá yìí tó sì ṣe pé máa ń dúró tán ni pé kò sí ní tẹ́ ṣe àwọn Haúsá tẹ́jọ́ ń jẹun lórí ewé wọ́n jọ mú lórí ewé tight friend closer friend mi ni bàbá mi ni máa yìí Haúsá ni wọ́n jọ máa ń jẹun ni wọ́n sì ti ní plan pé wọ́n ń bọ̀ wá sun wá mọ́lé kò dẹ̀ sọ síta nítorí pé ara wọn ni tó bá ṣẹ̀yìn Yorùbá ẹ̀ ṣòfófó yẹn ẹ̀ ṣe òfófó yẹn ibi tó ti ń pérò sọ ni bàbá mi ti ń bọ̀ bàbá mi wá dúró pé kí ni àwọn pípọ̀ ìsọjẹ́ dúró náà wá gbọ́ pé wọ́n ń bọ̀ wá sunlé wa lálẹ́ bàbá mi wá lọ́ọ̀ confront ọ pé tí nǹkan kan bá ṣe ilé mi tí ilé òfin mọ́ òkú ó sùn ládùúgbò yìí àmọ́ tó bá ṣẹ̀yìn Yorùbá ni ẹ sọ síta fa inú yín ò kò inú yín ò mọ́ ẹ sì fẹ́ gba Yorùbá nation ẹ dákun tá a bá gba Yorùbá nation tá a lè fẹ́ fi jẹ president Yorùbá nation tá a lè fẹ́ fi jẹ ìyálájẹ Yorùbá nation ọ̀tẹ̀ ó tún bẹ̀rẹ̀ sí para yín lórí ìyẹn náà ìmọ̀ràn tèmi fún yín Alfa Hakeem ó yẹ kẹ́ ẹ máa bá wọn fi ọgbọ́n Quran ẹ̀kọ́ onímọ̀ kẹ́ ẹ máa bá wọn fi to Yorùbá nation mo wá rí pé ẹ̀ ń fi ẹ̀kọ́ yẹn fi da Yorùbá nation rú because n tó ń jáde látọ̀dọ̀ àwọn ẹ̀ tán bá fẹ́ sọ gan ó yẹ kẹ́ ẹ máa correct wọn ni pé MC ò kì í ṣe ọmọ àlè nítorí pé ẹ̀yin gangan lalábòsí nítorí pé ẹ̀ lọ confront MC ẹ̀ lọ bá pé bàbá a fẹ́ ṣe nǹkan bá a fẹ́ ṣe rally gbogbo ọgbọ́n tẹ̀sí dá lórí pé MC fẹ́ pààyàn gbogbo ẹ̀ pátápátá lèmi Àjọkẹ́ mọ̀ o wọ́n máa fọ̀rọ̀ síkùn bí àgbà máa dẹ̀mọ̀ bí olóńgbò fún yín. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.